Hi guys, I welcome you all to SP Media TV. Bismillah fatana al-bab wa sallayna malaba wa jarat baynana al-aqwa sharibuna bismillah abẹ̀rẹ̀ lórúkọ lọ́wọ́ kan ìta fẹ́ sọ lẹ́ni o tí ọlọ́run náà la kọ́kọ́ fi síwájú elétí rẹ̀ ni kó bá wa gbọ́ èyí tá a fẹ́ sọ lẹ́ni àkàṣọ lórí irọ́ tiẹ̀ náà la kọ́kọ́ fi síwájú elétí rẹ̀ ni kó bá wa gbọ́ àkàṣọ lórí irọ́. Àkàṣọ lórí irọ́ máa sọ nípa ọlọ́run tèmi o. Ohun tí mo mọ̀ nípa ọlọ́run tèmi o. Torí pé bí wọn níwọ̀n bá rú ni lójú tẹni ò gbọdọ̀ jáde èjì ẹni. Fúnra rọ lọ́wọ́ ọba sì ti sọ nínú tírà kan tí mo ké ó ní fàárì fún ní kọ́bílà tàbùdù ni wà má lámìyàrí fún ní fàìkìfàyà àbùdù ni ọlọ́wọ́n bá ti sọ ó ní ẹ mọ̀ mí o kẹ́tọ́ sọ pé ẹ fẹ́ máa sí. La ilaha illallah. La ilaha illallah. Gbogbo ẹni ọba mọ̀ wípé kò síbi òun lè sá sí. Lọ́sàn ni lóru ni lóòkùn ni àbí nínú ìmọ̀lẹ̀ tọ́lọ́wọ́ orí òun. Wa huwa al-basir. Ojú mi tó lórúkọ Ọlọ́run. He sees everything and he knows everyone. Gbogbo ẹni ọba mọ̀ wípé àti kọ̀kọ̀ àti gbangba àwọn Ọlọ́run mà ẹ jẹ́ pé Allahu Akbar. Allahu Akbar. Nǹkan kan wà nínú kágbọ́lọ́hún ga o. Ọlọ́run ní gbogbo ẹni ọba gbé òun tóbi. Bí ó bá ti rò pé òun Ọlọ́run tóbi tó lẹ́mìí rẹ̀ lòun ó ṣe make sure kó tọ̀hún náà tóbi tó láyé. Gbogbo ẹni ọba fẹ́ tóbi nínú dáadáa, ẹni ọba fẹ́ tóbi nínú ọlá, ẹni ọba fẹ́ tóbi nínú arísìkí, ẹni ọba fẹ́ tóbi nínú gbígbàdúrà, ẹni ọba fẹ́ tóbi nínú kójèrè ọmọ, ẹni ọba fẹ́ tóbi nínú kójèrè ọkọ, ẹni ọba fẹ́ tóbi nínú kójèrè ọ̀rẹ́ gbọ́dọ̀ tóbi. Tóbi dáadáa. Ọ̀gídàbà àpèwà wákẹ́wà mọ́kínlá. Ṣéwà ẹ̀bẹ̀dú èyí táyọ̀ ẹ̀kú ọlá Ọlọ́run lẹ́yìn ọmọ lò àlòdáyé lọ. Funfun nẹ́nẹ́ lọ́wọ́ yín, funfun nẹ́nẹ́ lọ́kàn yín, funfun nẹ́nẹ́ lójú yín, funfun nẹ́nẹ́ lásán tẹ́ wọ̀. Ẹ̀rẹ̀ ìdọ̀tí èérí ayé òní dà sí la o. Àmínà. Epo pupa. Elépo púpọ̀ ìfẹ́ràn aláṣọ funfun o, òkóbọ̀ fẹ́ràn ìyàwó, akíkòtò fẹ́ràn ọkọ. Gbogbo owó tó bá ti rí ẹrù tó ń ru ẹrù tó kúrégé lórí rẹ̀, àwọn tí wọ́n find it difficult láti gbé ohun tí wọ́n gbé ní easy, ìlàjì wọn ni ó sọ káàrí o. Èèyàn fẹ́ni fọ́nà bí òṣòrí ẹni, bọ́ bá rí i gbé jẹ́ kó pẹ̀rẹ́ ọkọ̀ kó sì sọ́ra. Kó bá dàgbà kó dògbó orí ahọ́n lọ́wà, kó bá kúrò ní kúrò là ń bẹ nísàlẹ̀ ẹ̀kọ́. Báyé bá ń yẹ yín ẹsẹ̀ jẹ́ ayọ̀làkèrè Vicenta o. Tó bá dùn fún yín ẹ má jẹ́ kí akọ ọ̀pọ̀. Tó bá yẹ yín ẹ má jẹ́ kí fàárí ọ̀pọ̀. Tí ń bá ń dán fún yín ẹ fi yin Ọlọ́run ẹ̀dẹ̀ ṣe déédéé. Ẹ̀dẹ̀ ṣe dáadáa. Kò síbẹ̀ ẹ ti ṣe tẹ̀ ayé lọ́rùn o. Ṣùgbọ́n ìyẹn ṣe débi tọ́kàn ti yán balẹ̀. Wípé gbogbo ohun tí mo gbélé ayé ṣe mo ṣe fọlọ́. Billahi wa rasulihi. Ṣé wo èyí táyọ̀ ẹbẹ dí
ẹ̀mí yóò gùn. Àmín. Gbogbo jama wa pátápátá nàìjíríà tó dára yìí ẹ̀mí yóò gùn dáadáa. Àmín. Gbogbo ọmọ ìjọ ẹ̀ẹ́dìbà ti sí ẹ̀rọ náà gbé bá o. Àmín. Gbogbo ẹ̀yin àfa wa níjókòó mo sì bá yín o. Alhaji wa Suleiman Ajanaku ọjọ́ lọ púpọ̀. Ẹ sì mọ̀ pé mo fẹ́ràn yín ẹ̀yin náà fẹ́ràn mi. Nínú àwọn olólùfẹ́ mi Ọlọ́run tẹ́mi máa ń mú yan gàfi sákọ́ tí máa ń mú fi sọdá pé ẹni wa Alhaji wa Suleiman Adesina Ajanaku àtúnṣetọdún yà á sì tẹ̀mí. Àmín. Ọlọ́run ó dá yín láre yóò sì dá yín lọ́lá. Ọlọ́run ó bùkún yín ní gbogbo ọ̀nà yóò sì fi yín láyà balẹ̀. Ọlá masha Allahu la quwwata illa billah. Alẹ́ tó lójú ní kọ̀mọ̀ràn o agbẹ́sìnká gbogbo kọ àwọn tó wà lérí kiri tó bá yẹ kẹ́ ẹ bá ń gbà kí n tó ṣe tán. Yín lè dákọ̀ gbogbo yín lè ṣàdúrà fún yín. Mo fi Alhaji Ajanaku kí gbogbo ẹ̀yin alága wọ́n gbókọ̀ yín fún mi wọ́n bá débi àdúrà á ṣe fún yín. Ọlọ́run mọ̀ yín ju àwa lọ. Gbogbo àwọn tá a jókòó láti sáfù lọ́hùn débi tá a wà yìí mo dúpẹ́ lọ́dọ̀ yín. Ẹ̀yin ìyá wa obìnrin ẹ ṣé o. Ẹ̀yin alásàlátù lóbìnrin ẹ ṣé o. Ọlọ́run ọba tí máa ń ṣẹ̀san fún ni yọba ṣẹ̀san fún yín. Àmín. Bẹ́ẹ̀ ṣe fà ayé lẹ̀ máa gbọ́ tọ́ lọ́hùn Ọlọ́run gbọ́ ti yín o. Ọlọ́run gbọ́ ti yín o. Ẹ sàmí dáadáa. Àmín. Ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ti ṣèyí dáa torí pé ẹ̀yin ni iyọ̀ ayé ẹ̀yin gan-an ni ìdùnnú ayé. Gbogbo ẹni tí ó bá rí obìnrin ẹ̀ tọ́jú yóò rí àlìjánnà gbà lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni gbogbo obìnrin tó bá ṣẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ ọkọ yóò rí àlìjánnà gbà lọ́dọ̀ Ọlọ́run. Behind every successful man there must definitely be a woman. Alhaja wa Munirat Suleiman Adesina Ajanaku mo kì í púpọ̀. Ìyàwó àfa wa Bẹ́rì Bello mo kì í púpọ̀. Gbogbo ẹ̀yin alásàlátù mo kì í. Ajiya Mariam mo kì í dáadáa tẹ̀mítẹ̀mí. Ọmọ Làyìnkẹ́ àti gbogbo ẹ̀yin tí kíkí tọ́ sí mi ìyọ ẹnìkan kan lẹ̀. Sẹ́rẹ́ yín obìnrin ẹ̀yin ti nílé ayé wa o. Torí wípé obìnrin ìkẹ́ lobìnrin ìbùkún sí lobìnrin. Kí n tó rìn jìnnà nínú ọ̀rọ̀ èyí tẹ́ jẹ́ obìnrin ní kékeré àbí ní àgbàlagbà Ànábì ní tẹ́ bá lè ṣe nǹkan mẹ́rin ẹ̀ wọ àlìjánnà lọ́fọ̀ọ́. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní nǹkan mẹ́rin wà obìnrin tó bá rí mẹ́rẹ̀ẹ̀rin ṣe wọ́n ní wọ́n fi àlìjánnà ta lọ́rẹ̀. Ní èèwọ̀ náà ọ̀rọ̀ tẹ́ rán mi mo fẹ́ sáré sa àwọn ìyàwó láǹfààní. Àlìjánnà Ọlọ́run a lè rò pé ó le kò le dedication gbogbo téèyàn bá fẹ́ achieve láì dedication ilé ayé máa tán àti ohun tí ń bẹ bẹ kúlù ìfani ìlọlá ọba gbogbo ohun tí ń bẹ ilé ayé àtayé máa tán papọ̀ ṣé ẹ rí ibi tá à ń lọ yẹn ẹ jẹ́ ká mú lókùnkúndùn wọn kì í lo make-up níjọ́ gbọdọ̀ kí a mọ̀ wọn kì í lo ìgòjú níjọ́ àjíǹde o wọn kì í lo ìpara níjọ́ àjíǹde o wọn kì í lo tùràrí níjọ́ àjíǹde o kí ni ó di ẹ̀wù kí ni ó di ìpara kí ni ó di make-up fún wa ẹ̀sìn wa ìwà wa oore tá a bá gbélé àìṣe Ànábì ní kí n sọ fẹ́yìn obìnrin wa pé. Ìjọ sọláti mọ̀rẹ́ àtúkọ̀ Musa. Obìnrin tó bá lè ṣe nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n ní àlìjánnà dúdú láàsì fún àkọ́kọ́ bẹ̀rẹ̀ wípé obìnrin tí ń bá ń gbìyànjú ìṣá. Sọláti mọ̀rẹ́ àtúkọ̀ Musa. Wọ́n ní gbogbo obìnrin tí ìrun wákàtí rẹ̀ márààrún bá ń pé. Wàsámà ti ṣàhárọ̀ ha. Tó make sure pé ìrun òun pé nípasẹ̀ ìrun tó bá fi lè pé fún obìnrin wọ́n ní Ọlọ́run fi àlìjánnà ọ̀rẹ́. Wàsámà ti ṣàhárọ̀ ha. Yàtọ̀ sí ọlọ́ra rẹ̀ ọba mọ́ tí ò kírun o ṣùgbọ́n pé obìnrin pé ìwà ń kírun kódà bó kí gbọ́gbọ́ gba àkípapọ̀ kò sá fọ́ọ̀rùn létí kò jojú òun ó kírun wọ́n ní ọwọ́ àlìjánnà ó dé ní. Wàsámà ti ṣàhárọ̀ ha. Wàsámà ti ṣàhárọ̀ ha. Tóbìnrin bá gbìyànjú tí ń bá tó ń gba àwẹ̀ bá ti ń gbà yìí tó gba Ramadan rẹ̀ Ọlọ́run ti wo wàhálà kó dáná Ọlọ́run ti wo wàhálà kó ṣe ń jẹ Ọlọ́run ti wo wàhálà kó ṣàìsùn Ọlọ́run ní síbẹ̀síbẹ̀ obìnrin tó bá sàrọ́jú bó tilẹ̀ tóun tó tó gbà àwẹ̀. Dakhala til jannata. Wọ́n ní ọwọ́ àlìjánnà ó dín mélòó ó dín méjì. Wa hafizati farjaha. Wọ́n fi sọ́ọ̀tì farjaha wọ́n ní gbogbo obìnrin tó bá lè sọ abẹ́ rẹ̀ gbogbo obìnrin tó bá maintain ní private party. Wàá fi sọ̀rọ̀ tí fàáríjà rà. Ó ti lọ́kọ ní o kò ní lọ́kọ ní o ó sá maintain abẹ́ mi pé mi ò ní di àǹfààní àdúgbò mi ò ní ṣe sìná mi níjọ́kùnrin kọ́kàn mọ́ geri mi anyhow wọ́n lóbìnrin tó bá rí abẹ́ pamọ́ bẹ́ẹ̀. Dakhala til jannata. Wọ́n ní Ọlọ́run ó díjú
gbé blank check àlìjánnà fún ni pé kọ iye yàrá tó o bá fẹ́ lò. Ibi tọ́pọ̀lọpọ̀ ti gbé gbági nìyẹn wà á dán àti sẹ́wọ̀jà. Ibẹ̀ nu ẹlòmíì ti ń kírun, ibẹ̀ nu ẹlòmíì ti ń gbàwẹ̀, ibẹ̀ nu ẹlòmíì ti ń ṣọ́ abẹ́ rẹ̀ lóòótọ́ o. Ṣùgbọ́n kò ní tẹríba fọ́kọ ẹ̀. àti sàwọ́jà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń gba ẹ̀sìn lérí lóbìnrin pàápàá jùlọ ẹ̀sìn tòkunbọ̀ ìgbàlódé táwọn èèyàn wá gbédé ní ìsìta dáadáa ẹ̀mọ́ Islam ìgbéraga máa ń pọ̀ fáwọn obìnrin wọn o bẹ́ẹ̀ bá borí ẹ̀ bò wá o. Wọ́n ní ẹnikẹ́ni tí ń kírun ẹ̀ lóbìnrin ẹni tí ń gbàwẹ̀ odi méjì. wàá mi sọ ti balẹ̀ kẹ́. Ó sì sọ abẹ́ rẹ̀ kì í sọ sí náà kì í sàǹfààní àdúgbò. wàá tọ́ àti sàwọ́jà. Ọ wá tẹ̀lé tọ́pọ̀ ẹ̀ ọ rẹ́sipẹ́tì ọ̀pọ̀ ẹ̀ ń ṣètò tọ́pọ̀ ẹ̀ ń fọ́pọ̀ ẹ̀ lápẹ̀lẹ́ tó yẹ kéèyàn fún bí èèyàn. Dákàlà ìdílé jannata. Dákàlà ìdílé jannata. Wọ́n ní wọ́n fa àlìjánnà ta ọlọ́rẹ̀. Ọlọ́run ó ṣe àlìjánnà ní ibùgbé mi àti gbogbo. Àmín. Àkọ́kọ́ ni pé ṣe rí kádàrá ìtumọ̀ kádàrá ọ̀yẹ́ nìkan ọlọ́run ló ní. Ohun tá à ń pè ní kádàrá ni ìpín. Ohun tá à ń pè ní kádàrá ni àkọsílẹ̀. Àkọ́kọ́ kádàrá yẹn kìí ṣèdè Yorùbá èdè Lárúbáwá ni àyálò èdè ni làwọn fi ń pè ní kádàrá ìjìnlẹ̀ Yorùbá rẹ̀ lèmi sọ fún yín yẹn ìpín àkọsílẹ̀ ìpín tá a bá ti pín mọ́ wọn kálukú àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ṣe rílé ayé yìí a máa dùúgbà ni níbi Ọlọ́run bá padà ní títí kálukú ọ̀sọ̀kalẹ̀ sí yóò máa ṣe déédéé kádàrá yìí. Wọ́n ní Allahu mukadaru anasu musabab. Ọlọ́run ló ń kádàrá èèyàn ló ń sábàbí. Ohun tí ó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Àwa la kọ́ àwa la ṣe bákan. Ìbájá wa la kọ́ Ọlọ́run ọ̀bájá gbọ́njú. Torí kò sí ẹni ó jókòó ní ìsìtọ́ rántí ijọ́ tó kọ ohun tí ń lò. Kò sí ẹni náà nínú wa jọ́ ká ọ̀ǹdì báyìí. Mo jókòó mọ̀lẹ́ka kan jókòó báyìí. Mo sì fọwọ́ ara mi kọ ohun tí mo fẹ́. Ìjọ́ tí wọ́n ní a máa kọ́ ìbájá wa la kọ́ lóòótọ́ kò sẹ́ni ó lè sọ pé báyìí. Allah. Gbogbo àkọsílẹ̀ Ọlọ́run ní sì ń júwe wípé Ọlọ́run ló ní kádàrá. Torí wípé nínú kádàrá ni kísímù wà tí wọ́n pín léèyàn lọ́wọ́. Ọlọ́run ò dẹ̀ sọ níbi kan rí wípé ẹnikẹ́ni nínú yín ló ti pín ohun tó fẹ́ lò. Ahum yaqsimuna rahmata. Ahum yaqsimuna rahmata rabbika. Ọlọ́run ní ẹnikẹ́ni ṣe àwọn èèyàn kan wà tó yẹ pé àwọn ni wọ́n ń pín ìpín èmi Ọlọ́run ni. Náà ló bá sẹ́mi náà bẹ́ẹ̀ náà Ọlọ́run àwa la pín bó o bá rí ṣe àwa Ọlọ́run la pín bó o rí lò àwa la pín bó o rí ṣe àwa la pín. Bẹ́ẹ̀ni àwọn máa ń sábà ń fi ara ti dúnìyà. Ó ti fi kọ́ ọ ní wípé ojú rẹ Ọlọ́run ní ká lọ wá. Àkọsílẹ̀ ti gbẹ ìpín ti yanjú. Àìmọye nǹkan mi tó ṣe wá tẹ́ pé gbogbo ipá la ṣàkọ́mọ̀ṣẹlẹ̀. Ìbájẹ́ báwa la kọ́ ni a máa dàmparú ẹ̀. Ẹlòmíì ní agbára tó lè fi yí kọ́rọ̀ ọmọ ṣẹlẹ̀. Ọlọ́run mú tòun tó ẹ̀. Ọlọ́run mú tòun ti pẹ́ ẹ̀. Àkọsílẹ̀ ti gbẹ o. Káwọn ọkàn máa sọ́ra wa ká máa wá fira wa lé Ọlọ́run lọ́wọ́. Ká máa wá ṣe ohun tí Ọlọ́run bá ní á ṣe. Torí gbogbo ẹni tí máa ṣe ìlànà Ọlọ́run ó là á níbi gbogbo mùsíbà. Nánú bàsámúlẹ̀ bẹ́ẹ̀ náà máa ń ṣàtàwọn ìfẹ́lẹ́ àyà àti dúnìyà. Ẹ jẹ́ ká ṣe dáadáa yóò máa ṣe déédéé kádàrá. Last year ní ti bẹ̀rẹ̀ lónìí tí wọ́n ní oṣù kádàrá oṣù àkọsílẹ̀ oṣù àdúrà kábẹ́lẹ́ òun kásás kárù ní kó wá máa ṣe déédéé kádàrá wa. Wọ́n fi sọ fún wa pé Laylatul Qadr khayrun min alfi shahr. Òru mẹ́wàá àparí Ramadan yìí òun là ń pè ní Laylatul Qadr òru kádàrá. Òru pé Ọlọ́run jẹun tá a fẹ́ ó ṣe déédéé tiẹ̀ àkọọ́lẹ̀ ti pè wọ́n bí Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Wọ́n ní kádàrá tọ́lọ́run ti kọ lé wa lérí bó o la máa rìn èyí tí ó bá tẹ́ wa lọ́rùn bó o la rìn èyí tó bá dùn mọ́ wa bó o la rìn èyí tó bá ṣe déédéé bó o la rìn èyí tó bá tiwa mu bó o la rìn èyí tí ó bá mu bó o la rìn. Ànábì ní ẹ̀kọ́ fàdúrà ẹ̀rí àdúrà a máa ṣe déédéé láti lọ́ọ́ fọwọ́ tọ́ kádàrá lérí ẹ̀kọ́ fàdúrà. Tí àdúrà yẹn bá wá ṣe déédéé ohun tẹ́ ẹ fẹ́ bóyá lásìkò tínú yín bàjẹ́ àbí tẹ́ ń béèrè kankan ẹ ṣàdúrà Ọlọ́run gbà kádàrá náà lọ gbà kádàrá ní gbà o.
kádàrá lè yíra rẹ̀ má dùá o ṣùgbọ́n kádàrá náà ní gbà lórí àdúrà torí wípé ó ti wà nínú kádàrá wípé ojú máa pọ́n ẹ láwọn àsìkò kan o ọkàn bẹ̀rẹ̀ àdúrà Suratul Fatiha kan ni ọkàn máa lọ bí àìsùn kan ni ọkàn máa lọ bí àdúrà kan ni táìmù tó bá pé Allah tí wọn náà bá bá wọn pé Ọlọ́run kan máa bá eyín ohun tí ń ṣe ẹ̀yẹn ni àwa ọmọ ohun tá a kọ ṣùgbọ́n ká máa fàdúrà tì àdúrà wọn ọmọ apọ́ sójú ọwọ́ ẹ̀ àtẹni títí ẹ̀ ṣe àtẹni títí ẹ̀ ò ṣe àkọọ́lẹ̀ pé àtẹni títí ẹ̀ rí bó ti fẹ́ àtẹni títí ẹ̀ rí bó ti fẹ́ àkọọ́lẹ̀ ti wà stamped. wà á ṣe ní ìdáná sàṣà ìlú wà máa nínú sílò ìlà àbẹ̀kọ́dọ̀ màálù. Ọlọ́run gbogbo kan àti ṣe létò sínú kádàrá ọ̀dọ̀ wa o káwa ó tú sí rere láti máa ṣe torí gbogbo ohun tó bá ti ru ẹ̀dá lọ́rùn láti máa ṣe yóò máa ju eru kádàrá tọ́yàn àwọn èèyàn kan wà bí dáadáa ṣe ń dùn mẹ́yìn tẹ́ ẹ ṣe ó ní àwọn kan lára ẹ máa wò ó bí ìka ṣe ní àwọn kan lára láti ṣe ọ̀rọ̀ àwọn kan lọ́rùn bí kéèyàn máa jẹ̀kọ́ ni dáadáa ọ̀rọ̀ wọn lọ́rùn kí wọ́n sòtítọ́ ọ̀rọ̀ wọn irọ́ kún ẹnu ẹlòmíì kẹ́kẹ́ kó sòdodo báyìí kọ̀ọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn bẹ́ẹ̀ bá jí ẹlòmíì lójú oorun pé sọ̀rọ̀ wà tó bá yanu báyìí irọ́ ní ọjà dé bẹ́ẹ̀ kò balance fún eléyìí náà ní júwe kádà because iṣẹ́ ọwọ́ ẹ̀dá yóò máa júwe àkọsílẹ̀ rẹ̀ àti ibi tí ó bá a já àlàyé yẹyẹ wa bàbá sùn tá a jí tá a bá ti jí báyìí ká bẹ̀ náà àmọ́ní bí kálukú bá mọ̀ wípé ìjáde ò ní da bí kádàrá bá fi hàn pé jáde ò ní da jẹ́jẹ́ lójó kò léwu. ohun tó wá wà níbi kádàrá ni wípé nígbà Ọlọ́run kọ́ tán ọ wá faṣọ bò ó èyí tó bá ti wá kàn ni wọ́n yọ fún wa àárí kankan kalẹ̀ ìyẹn ló fà á pé àwòràwọ̀ kan ò ní rí kádàrá bìrìbìrì ló lè rí ìyẹ̀mí wò kan ò ní rí títí kó pẹ́ kọ̀ fáà lọ́yẹ̀yà máa fi àbá àtọgbọ́n kíra wọn ní. ẹni ọmọ wa láti bẹ̀rẹ̀ dópin látòkè délẹ̀ Ọlọ́run nìkan ni. inna kulla shay'in khalaqnahu biqadarin. Ọlọ́run gbogbo nǹkan láti gbé kádàrá lé lórí mo kọ̀rọ̀ wá sẹ́ni ká máa wá di kádàrá ẹ̀ bọ́ ní kádàrá kò ṣeé yí ẹ máa fàdúrà tì ẹ dẹ̀ choose láti máa ṣe dáadáa àti délé ayé Ọlọ́run ti kó wa débẹ̀ ìyẹn ló fi sọ fún wa pé mọ̀líkì yá omi dì Ọlọ́run ní ọba olùkápá ajọ́ ẹ̀san lòun limaza lam yakul maliki dunia kúrẹ́ tọ́lọ́wọ̀n sọ pé òun lọ́ba olùkápá ayé kìí ṣe pípa Ọlọ́run ọ̀kálẹ̀ ayé bẹ̀t ó fún wa ní àwọn alágbára kéékèèké nílé ayé ìwọ náà tó wáyé alágbára kan yán o lè sọ pé ìyàwó rẹ ò ní jẹun lónìí tí o fi sú ipa ẹlòmíì ka o lè sọ pé ebi ọ̀pá ọkọ rẹ lónìí o lè febi pa àwọn ọmọ rẹ ṣẹ́sì pàpọ́ Ọlọ́run ní febi pa ẹ̀ ṣùgbọ́n sẹ́yìn náà lálágbára kéékèèké nílé ayé tó jẹ́ pé lábẹ́ supervision agbára ayé ẹ̀yin náà lè ṣe ohun tí ó wù yín ṣùgbọ́n tó bá di ju àjíǹde ẹnìkan ò ní bá Ọlọ́run ṣí ipò ẹnìkan ò ní bá Ọlọ́run ṣí àṣẹ ẹnìkan ò ní bá Ọlọ́run yá agbára lò limanil mulkul yawm lillahi wahidul qahhar. tó bá di ju àjíǹde Ọlọ́run pé ta ló ta ni nínú yín ta lálágbára ta ló nípò ẹnìkan ò ní lè jáde Ọlọ́run náà ní ọmọ fún rẹ̀ lẹ́sìn ìwọ̀nba agbára alábọ́dé tọ́lọ́run wá fún wa nílé ayé ẹ wá já fi sílọ́wọ́ ẹ wá já fi pọ̀ sí àkọsílẹ̀ dáadáa fáwọn ọmọ táwa ò tí bí ẹlòmíì ìjọlá bàbá ẹlòmíì ìjọlá bàbá táwọn bàbá tiẹ̀ náà bá ya ìka àkọọ́lẹ̀ rẹ yóò dìrọ̀ mọ́ tiwọn wípé ìka táwọn tó bí yín ṣe ẹ̀yin náà máa jìyà gbogbo ohun tá à ń ṣe yìí à ń tún kádàrá àwọn míì tí wọ́n dé lọ́la à ń tún kọ́ olóòótọ́ ń tún kádàrá àwọn dínà rẹ̀ ń tún kọ́ ìka ń tún kádàrá àwọn dínà rẹ̀ ń tún kọ́ òyìnbó ń pe kíní kan ní regret lárúbáwá ń pe ní anadam regret Yorùbá wa sọ fún wa wípé òṣèlú síwájú ẹkún àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ àkọsílẹ̀ ti gbẹ o ṣùgbọ́n ohunkóhun tó o bá padà ṣe tó regret lórí rẹ̀ túbọ̀ ìlàlà padà sọ́dọ̀ Ọlọ́run ẹlòmíì wà tí bá rántí ìṣẹ̀mí ayé tí kádàrá gbé òun lò 20 years ago yóò sì máa bànújẹ́ mọ́ sẹ́rí padà lọ́dọ̀ Ọlọ́run kò túbá ẹlòmíì wà ìṣẹ̀mí tó lò nígbà tí èlọ́kọ tí bá rántí ọ̀fẹ́ lè máa gbára rẹ̀ létí pé kí ni kádàrá mú òun ṣe yìí túbá padà sọ́dọ̀ Ọlọ́run tó bàtà nà sùhà mọ́ bànújẹ́ mọ́ yípo ẹ̀jẹ̀ ewé tuntun ẹ̀rú ewé tuntun lórí igi nadamu regret
nọ́mà ni nínú sẹ̀mí ayé ẹ̀dá kó wo ọ̀rọ̀ tó ń sọ rí kọ́ kábàámọ̀ kó wo ìwà tó ń wù rí kọ́ kábàámọ̀ ohun tó wá burú jù ní kéèyàn máa ṣe tí ọ̀dà kọ́ mọ́ fọjọ́ kan kábàámọ̀. hadisi anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní at-taibu mina zambi kama la zamba lahu. ó ní ẹnikẹ́ni tó bá regret action ẹni tó bá regret past yẹ tó wá túbá ọlọ́run ó gbé sípò pé kama la zamba lahu. ọlọ́run ó gbé sípò wípé kò ní ẹ̀ṣẹ̀ rí. You have the opportunity. You have several options. Our God is most merciful. Aláàánú ni Ọlọ́run tá à ń sìn. Ẹ̀yà ìgbà yẹn lò. Kò sí ẹni náà tí ó wo àkọsílẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ tí ò ní níbi tó dọ̀tí. Àkọọ́lẹ̀ lọ kọ́ bẹ́ẹ̀. Kò sẹ́ni náà tí ó wo ọjọ́ tóun ti bẹ̀rẹ̀ tí ó wo kádàrá pé bí ń ṣe ń bọ̀ tí ò ní láwọn kankan ní tóun kó fira rẹ̀ rẹ́rìn wípé òrí tíìfù ẹ̀rí tíìfù nínú fọ́tò 30 years ago ẹ̀wẹ̀kẹ́ tíìfù àwọn kankan wà lẹ́pẹ̀ ìwọ́n fúnra rẹ̀ gan wọ́n fi ààrẹ rẹ́rìn lórí àwọn throwback kan. àwọn fìlà wa rẹ́rìn lórí throwback fọ́tò ibi tó ti gbé eyín síwájú báyìí ibi tí etí ti bo orí mọ́lẹ̀ tí wọ́n náà ń wo gbogbo ẹ̀ ok throwback fọ́tò nìyẹn o wá wo throwback iṣẹ́ ọwọ́ ẹ̀ wọ́n náà rí àwọn ibìkan tó wà ọ́gbìn ó ti wá ṣẹlẹ̀ nìyẹn wà wá tó ṣe. اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه أيحب أحدكم Ọlọ́run ní ayuhibbu ahadukum. Sọ ma pé o ò tí dọ̀bẹ déèyàn lọ́rùn nínú aṣọ ti pààyàn rí. Sọ ma wípé o èdúnbú èèyàn o èyìnbọn fún yàn rí ni aṣọ ti pààyàn rí. O tún á pààyàn lásán ràmọ́nù alápàtà ni o tún á pa oge kélekèle o tún á jẹ. O mú jẹ rẹ̀ lọ́tọ̀ ọyọ apá ẹ̀ lọ́tọ̀ ọyọ eré ẹ̀ àṣẹ ràmọ́nù alápàtà kálukú. Ayuhibbu ahadukum. Ẹnikẹ́ni nífẹ̀ẹ́ nínú yín ni. Ayé akólàlà máa kí mẹ́ta fàkàrẹ́ tó mọ́. Ẹnikẹ́ni nífẹ̀ẹ́ nínú yín kó dẹ̀ wo èèyàn kan báyìí kó wo èèyàn tó nífẹ̀ẹ́ kó wo ẹni tó mọ̀ kó wo ẹni tó rí abẹ́ni tí ò rí àbólókìkí kan kó sì dọ̀bẹ́dẹ́ lọ́rùn kó pa ọ̀pá tán wá gẹ́gẹ́lẹ́gẹ́lẹ́ ìwọ̀n jẹ́ ní tútù wọ́n ní èéṣe èwo lẹni ọ̀pá àyàn tí ń jẹ́ tútù Ọlọ́run ní gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn á fún ọ ní ládàá pé ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó ń bàjẹ́ lẹ́yìn yẹn oge orí ẹ̀ oge ẹsẹ̀ oge apá ẹ̀ ó sì jẹ́ ní tútù. irú wọn lọ wá sọ wípé ẹ̀mí èèyàn tọwọ́ ẹ̀ bọ́ rí ẹ̀yin gan la panimọ́ ìyọ̀dà. Sáárì ọkùnrin nínú wa tí ò sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tí ó pààyàn jẹ́ lẹ́yìn ó ti pààyàn rí. Olóòótọ́ oògùn lọ́bẹ̀ o ṣùgbọ́n Ọlọ́run ní déédéé pákéjì tó wọ́n fún ẹni ọ̀pá àyàn tó tún jẹ́ the same package ní reward lòun ó fún ẹni tó ń kàn tó jókòó comfortably luxuriously tí sì ń sọ̀rọ̀ èèyàn láì dáa. Ọlọ́run ní ẹni tó rí o tó ń bá a jẹ́ tó ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn á fún ńlá dáa pé o ti pa ẹni yẹn o dẹ̀ tún jẹ́ ẹni tútù. A ní láti yípo àbá a ní láti yípo gbogbo ohun tó ń dìrò ẹ̀ mọ́ kádàrá yìí nísìnyí èèyàn tó pa ló ti pọ̀ ní ọjọ́ náà rẹ̀ ọ́ là mọ́ ẹnu lòun fi ń pa wọ́n o èrò ọkàn lòun fi ń pa wọ́n o ìròrí lòun fi ń pa wọ́n o tẹ́lómi báwo yìí báyìí ó dẹ̀ ti tíǹkì bíi kẹ́ ṣubú bíi kẹ́ wọlé kẹ́ mọ́ dìde mọ́ bó o ṣe rò ó wọ́n ti kọ́ pọ̀ pa wọ́n bó o ṣe rò ó wọ́n ti kọ́ pọ̀ gbé wọn ṣubú ẹ̀ṣẹ̀ ni ó bá sì gbé èèyàn ṣubú ni kóhun náà ò ní dìde ara nǹkan tí òjì wọn náà ó dìde ni o kẹ́ ẹ tó bílẹ̀mù kí la kọ yìí ẹ jẹ́ ká máa bílẹ̀mù kí là ń ṣe yìí irú kádàrá wo rẹ Ọlọ́run o bílẹ̀mù irú ìwà wo ló ń fi rí ayé ẹ wò torí gbogbo àwọn kan tá à ń ṣe wọ́n dá lájọ tó bá ti wá kún tó bá jẹ́ pé èrè ìtìjú lọ́lọ́run fẹ́ fi kíní yẹn fún ẹ ìwọ náà ti pa àwọn èèyàn lẹ́kún o ti purọ́ máwọn èèyàn o ti jẹ́rìí èké nítorí owó o sì tún lọ kóòtù Ọlọ́run ló ṣe é o sì mọ̀ ń rí owó làwọn kan fún ọ pé wá jẹ́rìí ó ṣe gbogbo eléyìí sọ wọ́n rò pé Ọlọ́run ò ní mú jáde níbi kan ni
níbi tọ́lọ́hún ti mú jáde ló di tìjú fún ọ níbi ọlọ́hún ti mú jáde ló di ikú ọmọ o níbi ọlọ́hún ti mú jáde ló fa sákìlẹ̀ ta o irú yẹn wá ṣẹlẹ̀ sí wá pẹ̀lú kádàrá wò lélẹ́yìí ká tó bú kádàrá ẹja bú sí ọwọ́ wa o ká tó bú àkọsílẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní bú àṣesílẹ̀ wa o àkọsílẹ̀ ni wọ́n ń tìràn mọ́ o ò ṣe tìràn mọ́ àṣesílẹ̀ rẹ kí ló ṣe sílẹ̀ lọ́dún mẹ́wàá lónìí torí wípé what goes around comes around àbọ̀ ló dé bẹ́ẹ̀ lómi ilẹ̀ ń dá kádàrá lẹ́bi o ìpadàbọ̀ ẹ̀san ló dé bẹ́ẹ̀ lómi o lẹ̀ ń dá kádàrá lẹ́bi ẹni ó ti lóyún 5 rí tọ́yọ 5 ẹni ó ti lóyún 7 rí tọ́yọ 7 ó wá padà délé ọkọ kọ̀rọ̀ ọmọ bímọ wọn á lo gbogbo àgbo wọn ṣe gbogbo àdúrà wọn gbé kó tiẹ̀ dúró bó bá tiẹ̀ rọmọ yẹn bí láàárọ̀ lọmọ kan tiẹ̀ mọ́ pé lágàmọ́ ṣé Ọlọ́run kọ oyún fún àbí ọkọ fún sọlọ́run ti fún lọ́mọ bíi 2 àbí òfun nígbà tí ohun tó ṣe àṣesílẹ̀ rẹ̀ wá kọlu àkọsílẹ̀ báyìí aládàá lẹ́bi ọ̀pọ̀lọpọ̀ wa ń dá ọ̀run lẹ́bi lórí nǹkan tí ọ̀kan ọ̀run ti fún wa ní gbogbo ohun tá a fẹ́ ní Ọlọ́run fi sọ fún wa nínú Àlùkùránì pé bá a ta kún kúlì máa ń sa àtúmọ̀. wà á ìdáhùn dún ní mọ́tàlá ìlà tuntun wa. Ọlọ́run ní sọ fún yín pé. wà á ìdáhùn dún ní mọ́tàlá ìlà tuntun wa. wà á dákun mí kúlì máa sàlẹ̀ tùmọ̀. Ọlọ́run ní gbogbo nǹkan tẹ́ lè dream of gbogbo nǹkan tẹ́ lè think of gbogbo nǹkan tẹ́ lè imagine of having imagine of acquiring imagine of gaining I have given to you. Ọlọ́run ní gbogbo ohun tẹ́ lè rò pé ẹ fẹ́ ní mo ti fún yín. wáyé dàndún ní ìmọ̀tàlá. bóyá wọ́n wò pé ọgbọ́n Ọlọ́run lóhun ti fún wa gbogbo nǹkan èmi ò tí ì kọ́lé náà Ọlọ́run sì lóhun ti fún wa Ọlọ́run ní gbogbo ohun tẹ́ lè òkè fẹ́. ohun tí Ọlọ́run fi fún wọn lọ́pọlọ ó ti fún ọ ní ohun tó fi lórí ayé o ohun tí Ọlọ́run fi fún ọ ní ojú tó fi fún ọ ní etí tó fi fún ọ lẹ́sẹ̀ tó fún ọ ní ara tó fún ọ lálàáfíà tó fún ọ lókun ó ti fún ọ ní gbogbo ohun téèyàn nídìí o ọwọ́ àkù sọ́wọ́ tiẹ̀ l'Àlùkùránì fi ní gbogbo ẹni Ọlọ́run bá fún ní làákàyè tọ́lọ́run bá fún ní ọgbọ́n ọ̀dẹ́kù tí aláwo Ọlọ́run ti fún ọ nípa àpín oore where is your sense where is your knowledge where is your brain. wà á máa yà dàgàrò ìlà olùlé àlèbá. ẹ má jẹ́ ìgbà yín ẹ ṣe rere ẹ fi rere kún ẹrù yín ẹ má jẹ́ ọjọ́ gbogbo àlẹ́ mọ̀ ṣèkà ẹ má jẹ́ ọjọ́ gbogbo àlẹ́ mọ̀ ṣèké ẹ má jẹ́ ọjọ́ gbogbo àlẹ́ mọ̀ ṣèmẹ́lẹ́ ẹ má jẹ́ gbogbo àlẹ́ mọ̀ ṣèyúnra ẹ fira yín sọfà níwájú Ọlọ́run wọ́n jókòó lé àga kí wọ́n jókòó lẹ́lẹ̀ ta kọ́kọ́ wa mo sọ̀rọ̀ àmìlẹ̀ fọlọ́run ni o mo sọ̀rọ̀ àmìlẹ̀ fọlọ́run ni o a lot of way wà tí Ọlọ́run lè máa wò mọ́ wa lára láti pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ Olúwa ní kí n sọ fún yín pé yá ayọ̀ alladhina amanu taqullaha wa qulu. Níwọ̀n tó nígbàgbọ́ nínú Ọlọ́run tó gbà pé Ọlọ́run ọba ń bẹ tó nígbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo ẹ̀ tó nígbàgbọ́ nínú agbára ẹ̀ tó nígbàgbọ́ nínú ọlá ẹ̀ tó nígbàgbọ́ nínú àṣẹ tó nígbàgbọ́ nínú ìjọba ẹ̀ torí Ọlọ́run tá ń júwe rẹ̀ fún yìí qad ja'ala Allahu li kulli shay'in qadara. Ọlọ́run ti mú gbogbo nǹkan wá ṣàkọsílẹ̀ ó sì mú gbogbo nǹkan wá sí kápá ẹ̀ wọ́n ní wọ́n tó nígbàgbọ́ bí Ọlọ́run sì ṣe tó. ẹ wò mí ṣe kẹ́ ẹ páyà mi ẹ wò mí ṣe kẹ́ ẹ bẹ̀rù mi nínú òṣè yín nínú ọ̀rọ̀ yín nínú owó yín gan gbọ́dọ̀ pé yín lẹ ṣiṣẹ́ rẹ̀ tẹ́ ẹ fẹ́ ná yẹn Ọlọ́run ní ẹ fi páyà mi. àgbọ̀ máa mọ́ wà dúró àwọn Alhaji Muda Sunday أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين التحية لله الثانية لله الطيبة الصلاة لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده
شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. سبحان